àṣírí tó wà ńbẹ̀ ni pé ọmọ mi ò gbọ́dọ̀ sọ pé Oríyọmí Hamzat ni bàbá òun ní school. Ṣé lóòótọ́? Wọn ò gbọ́dọ̀ sọ. Ìyàwó mi gan ò gbọ́dọ̀ sọ pé ìyàwó Oríyọmí Hamzat lòun. Ṣé ìgbà kankan ti wà rí tó jẹ́ pé fámìlì yín wọ́n wà in danger látara àwọn cases tẹ̀ handle? Because ẹ̀yin nìkan kọ́ lẹ dá wà láyé, ìyàwó wà ń bẹ̀, àwọn ọmọ wà ń bẹ̀. Ṣé mo rí gbà tí wọ́n wà in danger sá? Bí mo ti ń sọ̀rọ̀ yìí. Kò sígbà tí wọ́n kì í wà in danger o. Kò sígbà tí wọ́n máa ń sinmi. Wọ́n máa ń kó wọn káàkiri ni. Màá kó wọn kúrò nílé, màá lọ kó wọn pamọ́. Bí mo ṣe máa ń sọ̀rọ̀ wọ́n ti ṣẹ̀ṣẹ̀ padà sílé ni. Àwọn náà máa ń sá káàkiri ni. In fact, àṣírí tó wà ńbẹ̀ ni pé ọmọ mi ò gbọ́dọ̀ sọ pé Oríyọmí Hamzat ni bàbá òun ní school. Ṣé lóòótọ́? Wọn ò gbọ́dọ̀ sọ. Ìyàwó mi gan ò gbọ́dọ̀ sọ pé ìyàwó Oríyọmí Hamzat lòun. Àǹtí níbi marital kìíní nígbà tá à ń sọ̀rọ̀ tó yẹ kí n send sí mo kọ complicated. Bẹ́ẹ̀ ni ẹ kọ́. Torí pé mi gbọ́dọ̀ reveal marital status mi. Wọn gbọ́dọ̀ àwọn yẹn nígbà tí mo kàn kó bá wọn ni. So gbogbo wọn ti pè mí àfi tí ẹ bá fẹ́ pa mí ní ṣe tí mò ń ṣe yìí o. Ẹ fi mí lẹ̀ o but mi ò ní jẹ́ kó kàn yín. Màá gbìyànjú. Màá gbìyànjú. So ẹ lè rí mi kí n post ọmọ mi. Ẹ lè rí mi kí n post ìyàwó mi. Ẹ lè rí mi kí n post family matter mi. Ó ṣe pé bóyá ìyàwó mi pọ̀ àbí nǹkan kan àbọ̀mọ́ pọ̀ no mo ń try mi ìfẹ́ fi tèmi kó bá wọn. Torí mi lọ́lọ́run ránṣẹ́ kì í ṣàwọn. Ọ̀tọ̀ ni tọ́lọ́run rán wọn. So mi wá gbọ́dọ̀ fi ètò rìn mi yẹn kí n fi kó báyé wọn kó má jẹ́ pé wọ́n ní padà dìgbà yẹn kan tó rí jẹ́. Because tí mo gbé lọ́wọ́ yìí mi ò kí àwọn tí mo máa ń bá fà kì í ṣe àwọn tí ò lágbára. Kí wọ́n ṣàwọn èèyàn lásán. Kò ṣàwọn èèyàn lásán. So ìgbà tí wọ́n parọ́ kan mọ́ mi tí wọ́n ní mo pààyàn tí wọ́n fi jù mí sẹ́wọ̀n. Ìgbà tí mò ń lọ gbà yẹn wọ́n wá mú mi jáde nínú prison lọ́jọ́ kan. Wọ́n ti tì yín mẹ́wọ̀n rí. Mo ti lọ ẹ̀wọ̀n. Olóòtú mo ti lọ DSS rí náà tó yẹ pé ike tí mo fi mú mi náà mo fi ń ṣẹ̀yọ́. Mo ti lọ DSS rí tó mi lè padà lé gan mo láti lọ flush system nígbà tí mo kúrò bẹ́ẹ̀ ni toró lágbára. Ọ̀rọ̀ ọjọ́ mi ìtún nìyẹn ọ̀rọ̀ mi pọ̀ díẹ̀ o. So wọ́n wá mú mi jáde ní prison yẹn. Wọ́n ṣe wá mú mi jáde mo wá wà chance láti wo Facebook láàrin ìṣẹ́jú bíi méjì. Bí mo ṣe wò lọ́wọ́ ọlọ́pàá yẹn ọ̀rọ̀ mi ni mo rí mo ṣáà ń ṣe gbogbo tí mo ṣáà rí ọ̀rọ̀ mi àkínlódé tọ́rọ̀ mi tó báyìí sáwọn èèyàn mọ̀ mi tó báyìí ni wọ́n nítorí pé wọ́n tì mí mẹ́wọ̀n ní tọ̀ Ọlọ́run ṣeun o mo wá tẹ kọ́mẹ̀ntì ẹyọ kan èyí tí màá kọ́kọ́ rí ni pé Ọlọ́run mú Oríyọmí. Nígbà yẹn mà mi ò nílé lórí mi ò láṣọ lọ́rùn gbogbo owó tí mò ń rí láyé àwọn ọmọ ọlọ́mọ tí mò ń sàràbẹ́ bíríìjì mo fi ń tọ́ ìkánú àwọn ọmọ yẹn náà ló kú tí mo fi dèrò ẹ̀wọ̀n tí ìjọba tó wà ń bẹ̀ fi yí mọ́ mi lọ́wọ́ tó náà ti fẹ́ mú mi tẹ́lẹ̀ torí mo máa ń bá wọn jà. Mo wá ní wọ́n á dùn mí pé tó yẹ kéèyàn tó wá sọ pọ́lọ́ mú mi mi ò ṣe fúnra mi náà ṣé mo pé ó káyàn lára bẹ́ẹ̀ni mo á ṣe mi ò ṣe kíní fúnra mi náà mo á fẹ́ wo oríṣi tó ṣe sọ pọ́lọ́ mi wá ní pé Oríyọmí ti step on toes mo wá ju fóònù yẹn lẹ̀ mo fẹ́ ni tó ní padà mo wá meditate lórí statement yẹn pé mo ti step on toes. Àwọn toes àwọn ta ni. Mo wá rí kó tọ́ ló sọ mo wá padà click ẹni yẹn mo wá wò láti wo profile ẹ̀ mo wá rí pé bàbá rẹ̀ ìkan nínú àwọn ọba tí mo ti rọ̀ lóyè ni èmi ni mo gbadé lórí bàbá rẹ̀. Ẹ tún gbadé lórí ọba. Mo gbadé lórí ọba o. Oríyọmí Hamzat. Mo ti rán nígbà tí mo dẹ́wọ̀n àwọn tó wá pàdé mi àwọn tí mo rán lọ ló pọ̀. Ara àwọn tí mo rán lọ ti di pásítọ̀ ń bẹ̀ àwọn tí mo rán lọ ti di àfáà ń bẹ̀. Ẹjọ́ tẹ́ rán lọ bo. Tí mo rán lọ ẹ̀wọ̀n wọ́n ṣe pátí fún mi nígbà tí mo débẹ̀. Ìyàwó mo gbà láti. Kí ló fi ṣeré yìí bàbá rẹ̀ ó ní ó fún ẹnìkan nílẹ̀ tí wọ́n ti máa ń dá orí àwọn èèyàn tí wọ́n ti máa ń yanjú àwọn èèyàn so ẹni yẹn wá máa ń ṣe bí olówó láàrin ìlú Ìbàdàn máa lọ mọ́ bọ́ àwọn èèyàn wá mọ̀ kò sẹ́ni tí ó sọ mo ṣe kó kámẹ́rà wọnú gbónú mo ṣe rìkọ́dù ẹnu lọ́ba lòun ọmọ mo lóun mọ̀ sí òdìlé Olúbàdàn àfààfààfà wọn yọ lóye àfẹ́ lómi jẹ ó lóun ọba mi fà ń gbọ̀ ya lọ sákùn Nàìjíríà ọmọ rẹ̀ ló wá sọ̀rọ̀ yẹn now tí
mo bá wá nílò èèyàn kan tó wà influential ní time yẹn kí n lè jáde níbi tí wọ́n tì mí mọ́ so wá rọrùn láti jáde kò rọrùn. ọwọ́ ò mọ̀ kan ọwọ́ ni torí àwọn alágbára ni mò ń bá fa nǹkan torí pé ẹni tó jọ̀lẹ náà kì í lè yàn jẹ alágbára ló máa ń yan ọ̀lẹ jẹ so àwọn tí wọ́n lè support mi ọ̀lẹ ni wọ́n ṣùgbọ́n àwọn tí wọ́n fìyà jẹ wọ́n tí wọ́n lè mú mi kó bí wọ́n bá tì mí mọ́ alágbára ni wọ́n so mi ò níyàn kankan lẹ́yìn ìjọ lọ́run lọ ẹ wá béèrè kankan mà ẹ má gbàgbé ìbéèrè yín o ẹ béèrè ẹ sọ pé igi lẹ́yìn ọgbà bẹ́ẹ̀ni nígbà tí mo wá jáde prison yẹn àwọn olóṣèlú àwọn èèyàn ńláńlá kan wọ́n wá pè mí wọ́n ní tí mò ń ṣe dáa wọ́n ní bọ̀rọ̀ mi dàbí àkàbà tó fẹ́ gòkè tí ò wá fara tigi kankan pé bó ló ṣe fẹ́ débẹ̀ pé tó jẹ́ ń lọ ẹ̀wọ̀n nu kí n lọ ronú sí i. kẹ lọ máa wárí fún àwọn ọ̀bàlújẹ́. thank you kí n lọ ronú sí i ìgbà tẹ́mi náà wá ronú sí i mo á rí i pé lóòótọ́ wọn lágbára ṣùgbọ́n agbára kan ju gbogbo agbára wọn lọ. bẹ́ẹ̀ni. èmi náà wá lọ dì mọ́ n tó ju àwọn lọ one with God is majority. bẹ́ẹ̀ni. so mo fúyẹ́ gan ṣùgbọ́n Ọlọ́run tó wúwo ni mo dì mọ́. tí mo bá ń lọ olóòtú tí mo bá fẹsẹ̀ kọ mo máa ń wò pé kí láì dáa tí mo ti ṣe. tẹ́ fi fẹsẹ̀ kọ. tí mo fẹsẹ̀ kọ yìí ni sọ pé èèyàn ló ń ṣe mí. màá ní ta lẹni náà tó sunkún dọ́dọ̀ mi tí mi ò rẹ̀ lẹ́kún tí mo dẹ̀ ní nǹkan náà lápò. ẹ̀rù máa bà mí àwọn tí màá máa rò nìyẹn. máa ń yáwó fún yàn lówó. èèyàn sunkún dọ́dọ̀ mi ó ní di 10,000 mo dẹ̀ ní 5,000 lọ́wọ́ mo dẹ̀ mọ̀ pé ó fẹ́ kú fún kinní ọmọ tó tẹ̀lé mi wá lè sọ mo máa ń yá owó I will borrow to ojú àánú. now another ká tó kúrò ní ìpele yìí àwọn èèyàn máa ń dányàn wò àdántán òun ni ká máa gbàdúrà pé kò ṣẹlẹ̀ ẹni bá wá wòsù tó wòsà tó ní kò sáyé onítọ̀hún bí òkú ni. bẹ́ẹ̀ni. ṣé ìgbà kankan wà tí wọ́n ti mì í. kí ló ṣe léyìí tó rẹ́rìn tó ti rántí. ní 2017 mo máa ń ṣe radio listeners appreciation day kí n tó ní rédíò mo máa ń appreciate àwọn tó ń gbọ́ mi lórí rédíò àwọn èèyàn mi máa ń wá láti abroad a máa ń ṣe mo wá fẹ́ ṣe tọdún yẹn a wá ń lọ káàkiri Ìbàdàn à ń ṣe gbogbo ẹ̀ lọ à ń lọ à ń bọ̀ àwọn èèyàn ti fẹ́ ọjọ́ tá a máa ṣe gangan ní A3 hotel à ń lọ to hall àwọn boys mi wà bẹ́ẹ̀ èmi sùn síbì kan kó máa join wọn lóru ìgbà tó di aago 3 òru tó di aago 3 òru. gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu Alhaji Oriyomi Hamzat bí ṣoṣe kú bí ọ̀bẹ sísè bẹ́ bó ṣe ń kó àwọn ìyàwó rẹ̀ sá kiri nítorí iṣẹ́ tó yàn láàyò èyí tí ọba òkè gbélé lọ́wọ́. tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní ilẹ̀ṣẹ̀ rí fídíò wa ẹ jọ̀wọ́ ẹ subscribe ẹ share like ẹ comment sórí fídíò wa ẹ má ṣe gbàgbé láti tẹ agbègbè ẹgbẹ́ rẹ̀ kó bá lè ta yín lólobó ní ìgbà tí àwọn ìròyìn àjàbalẹ̀ mìíràn bá jáde àwọn onírìjì báyìí lọ sí ti jẹ́ mìíràn ọjọ́ rẹ̀ ìrè lójú owó rí ó dàbọ̀ ó tún dìgbà mìíràn.